Gist lover video to analyze lánàá gba station lọ for those of you tẹ́ bá smart dáadáa tó bá jẹ́ pé àwọn warriors ni show tí Gist lover gbé wá ní àná tẹ́ bá listen sí video yẹn dáadáa ẹ rí pé ó ní ìlara ẹlẹ́sẹ̀. That video is about maybe 2 hours, and in that video I said anybody tó bá lò láti fi bà mí lórúkọ jẹ́ onítọ̀hún máa ṣánkù tọmọtọmọ ẹ̀ ni. Mo dẹ̀ sọ mo ní àwọn ọlọ́pàá ò mú wọn nítorí àwọn ọlọ́pàá àná wọ́n ṣiṣẹ́ fún wọn. Mo ní àwọn ọlọ́pàá wọn investigate wọn. Mo ní anybody tó bá tún lò láti fi bà mí lórúkọ jẹ́ onítọ̀hún máa ṣánkù. Tọ́ ẹ̀yin èèyàn wa a tún ti délé ní o a tún ti dé lórí ọ̀rọ̀ Lizzy Anjorin, Ìyábọ̀ Òjó àti Fọlá Tinubu tó jẹ́ ìyàwó ọkọ Lizzy Anjorin tẹ́lẹ̀ rí. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó ti ké gbàjarè síta báyìí, ó ti ń sọ̀rọ̀ ìdí tí arábìnrin náà tí a ń pe orúkọ rẹ̀ ní Fọlá Tinubu tí ó fi ń lépa ẹ̀mí rẹ̀. Ó ní arábìnrin náà ń lépa ẹ̀mí òun, ó ní ṣùgbọ́n kò sí nǹkan kan tí ó lè ṣe. A máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ó ti yá. Tọmọtọmọ ẹ̀ tó bá bí gbé ọmọ ó máa fọwọ́ gbé ọmọ sí, and I still stand on it. And that video, Gist lover cut some part of that video and gave it to Enu Isho, and they took it to Ikeja. They took it to Commissioner of Police Office. They wrote a petition concerning that video. I have the video. The video is very long, very long. So they wrote a petition, and they even published the petition sínú The Nation àti Vanguard. So ìgbà tí mo dé police station wọ́n dẹ̀ bi mí pé kí ló dé tí mo ṣe fẹ́ pààyàn. Mo dẹ̀ fi gbogbo ẹ̀rí hàn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá dẹ̀ ní kán lọ ti Ẹnu Ìṣó mọ́ ilé. Àwọn ọlọ́pàá jẹ́ kó yé pé why tó ṣe máa sign letter of authority pé kí wọ́n pa èèyàn. Àwọn ọlọ́pàá dẹ̀ bí pé kí ló ṣe, kí ni mo ṣe fún tó fi ń jẹ́ kán ṣépè fáwọn ọmọ mi, kí ló tó yẹ lọ dárúkọ mi lórí Gist lover. Àwọn ọlọ́pàá ní kí ni mo ṣe fún pé ṣé ó rí mi rí, Olóhùn ò rí mi rí, ṣé ó mọ̀ mi lóhùn ò mọ̀ mi rí. Then àwọn ọlọ́pàá ní pé kí ló dé tó ṣe lọ dárúkọ mi lórí Gist lover, pé why tí ò ṣe dárúkọ ẹni tó jọ ní contract. Then petition tó kọ sí àwọn ọlọ́pàá ó ní mo gbowó lọ́wọ́ òun. Àwọn ọlọ́pàá wá sọ pé òkè ẹ̀rí dà pé gbowó lọ́wọ́ ẹ̀, kò rí ẹ̀rí gbé sílẹ̀ fún àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá dẹ̀ bí wípé nígbà tí èèyàn ṣe fídíò nǹkan tó bí ọlọ́pàá nújù nìyẹn. Gist lover, I told you are a failure. So many ramifications ló fi fail. Lálákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin tẹ́ rí ìmọ́lẹ̀ tẹ́ tẹ̀lé ìmọ́lẹ̀, ẹ ní wọ òkùnkùn. Ẹ ní wọ òkùnkùn láàárọ̀, ẹ ní wọ òkùnkùn lọ́sàn, ẹ ní wọ òkùnkùn lálẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún mi, àdúrà yín á gbà láàárọ̀, àdúrà yín á gbà lọ́sàn, àdúrà yín á gbà lálẹ́. Tẹ́ ẹ bá bí gbọ́ ọmọ, àdúrà gbogbo ọmọ yín ló máa gbà. Wọn ò ní ru òkú olú ọmọ yín wá bá yín nílé, wọn ò ní ru òkú ọmọ wá bá yín lé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún mi àti gbogbo ẹ̀yin tí ẹ ń patronize mi. So nígbà tá dọ́dọ̀ Commissioner of Police lọ́dún náà lọ with that petition, ṣé mọ̀ when they nígbà tí wọ́n gbọ́ mo máa pa ni, mo máa ṣe gbá ni, ṣé mọ̀ wọ́n believe pé why tẹ́ wọn ṣe máa sọ pé òun máa pààyàn. So I showed them the full video, and the question they asked irinṣẹ́ Gist lover, which is Ẹnu Ìṣó, wọ́n ní this woman said anybody tó bá gbé wá fi bà òun lórúkọ jẹ́, fi tọrọ báárà, ó máa kú tọmọtọmọ. Ṣé ìwọ bà lórúkọ jẹ́? And Ẹnu Ìṣó was looking like a lookman. Ó bẹ̀rẹ̀ sí ní wọlé. Then gbogbo àwọn shows tí wọ́n ṣe date and time, because èmi like date and time gan. Video tó ṣe before kémi tó ṣe video yẹn, bàtà àwọn ọlọ́pàá rí, inú àwọn ọlọ́pàá bàjẹ́ gan. Àwọn ọlọ́pàá dẹ̀ béèrè pé èlò ló ti pa, èlò náà pa fún ẹ, why tó máa ṣe jẹ́ kán ba yí èèyàn jẹ́. Ó mọ̀ pé ní í ṣe business ẹ̀, ẹni dẹ̀kọ́ ló bá lọ́rọ̀, why tó ṣe máa kọ lẹ́tà pé kán pa ẹni, kán pa ọmọ ẹ̀. Then what was your intake? People you wrote letter of authority for when they were cursing this woman's children, what was your intake? She never said anything. Ó wá ní àwọn tó ń ṣàánú mi, àwọn sọ pé àwọn tó ń ṣàánú ẹ wọ́n bà tẹlòmíì jẹ́. This is a very hard-working woman. This is a celebrity. You are saying àwọn tó ń ṣàánú ẹ, tó bá fẹ́ ṣàánú ẹ, they should go and give you money. Do they need to destroy another person's life? Then
I could remember one man, Mr. Oni, ní Ìkẹjà, ní office commissioner of police. I don't know, maybe that man is still there or not. That man happens to be the head of that team that investigated that matter. Mr. Oni said, how can a thief walk into police station? Pé ó sì máa ń yà wọ́n lẹ́nu, ó jalè, ó ṣàbúrú, ó dẹ̀ fẹ́ sáré rìn wá sínú police station. You wrote a letter that they should bully this woman. This is a woman tó pàdé rí o mọ̀ rí, and you have the audacity to come. So for the past 2 years that you've been bullying this woman, you expect this woman to keep quiet or what? So why are you here? The man was mad. Mr. Oni, I can never forget his name. Mr. Oni, ó wà ní Ìkẹjà, ní office CP. I can never forget. And that man make a reference to a case whereby àwọn èèyàn wọ́n lọ ṣe yahoo, wọ́n gbowó lọ́wọ́ ara wọn, ìkan wá kówó lẹ̀, wọ́n wá fẹsẹ̀ ara wọn rìn wọ́n nu station wa. Ọlọ́pàá ẹni, your case is not different. You wrote letter of authority to another person, to killers, bloggers. Máa yẹn wá ń gbé lọ́wọ́ ẹnu ìṣó wípé ṣé ọ̀dọ̀ ọlọ́pàá ni ọ̀dọ̀ àwọn tó kọ lẹ́tà sí? Ade family court, Ade police station. You wrote a letter to bloggers. Bloggers are equally a killers. Kí ló fi yàtọ̀ sáwọn ọmọ yahoo tó gbó lọ́wọ́ ara wọn tó wá gbẹ́jọ́ wá sọ́dọ̀ ọlọ́pàá pé àjọṣe deal. Ṣé contract ọ̀nà lẹ́gba ni àbí contract ilé? I can never forget that statement. Mi ò mọ̀ bí tí màá yẹn wà lẹ́nìí, bọ̀ irú àwọn ọlọ́pàá tá a fẹ́ ní Nàìjíríà nìyẹn. Irú àwọn ọlọ́pàá tá a fẹ́. That man was pissed off. Inú bí màá yẹn gan pa ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó lọ ṣe yahoo, tẹ́jọ gba owó, ó wá station, ó wá ní wọ́n fún ẹ lówó, kí ló fi yàtọ̀? Ó kọ letter of authority, ó lọ sórí Gistlover. Then inú bí màá yẹn pé ṣé Gistlover jẹ́ Ọlọ́run ni? Why did you take an innocent woman to Gistlover? Why did you go to Gistlover to mention the woman's name? Máa yín ò tiẹ̀ lè gbọ́ èpè tí sọ jíṣẹ́, máa yín ò lè gbọ́ gbogbo èpèdè tí dọ́kà ti ṣe, máa yín ò tiẹ̀ fẹ́ gbọ́. The man was pissed off. The same video tí Gistlover ṣẹpẹtẹ́rì tó ń analyse lánàá yẹn, the man was pissed. Then at the end of the day, máa ẹni kan lọ tì mọ́lé, máa ẹni kan lọ tì mọ́lé. Ngbà tó yá ó tún rìkọ́ọ̀dù ọlọ́pàá. Ngbà tó tì mọ́lé ní Alágbọn, ó lọ rìkọ́ọ̀dù ọlọ́pàá ni o nínú police station. Now ibi tí mo ń lọ lélẹ̀, Gistlover case ẹni mo fẹ́ ṣe lénìí, mo fẹ́ play video ẹ̀, mo dẹ̀ máa analyse ẹ̀. Mo máa ẹ bá mi share show yìí, ẹ bá mi share show yìí. Mo fẹ́ fìdí àwọn kọ̀ọ̀kan múlẹ̀. Ṣé mọ̀ pé nítorí Gistlover ni wọ́n ṣe wú òkú Mohbad? Ṣé mọ̀ pé nítorí greediness ṣẹpẹtẹ́rì Gistlover ní ṣẹpẹtẹ́rì ní Mohbad kò ṣe sí nínú ilẹ̀ lẹ́ni? Ṣé mọ̀ pé torí greediness àti evil tó wà nínú Gistlover, ṣẹpẹtẹ́rì Gistlover, ṣé mọ̀ pé ìtorí ẹ̀ ni wọ́n ṣe wú òkú Mohbad? But Gistlover gbàgbé nǹkan kan. Ẹ mọ̀ kan tí Gistlover ṣe pick on mi nítorí pé mo ṣí ojú àwọn Yorùbá pé kí wọ́n lọ fẹsẹ̀ létọ̀ òkú Mohbad, pé kó má ṣe òkú Mohbad ní legal stuff alone, that they should go spiritual, they should go traditional. Then Shepeteri, let me tell you this. O ti ṣẹ̀sìn o. O ti ṣẹ̀sìn. O ti ṣẹ̀sìn. Shepeteri lọ kọ sílẹ̀. Ọjọ́ tí Mohbad bá wọlé padà, ọjọ́ ẹni tí ẹ tán yanyan. Sórí àwọn tó ń ṣe agẹmọ lọ́jọ́ kìíní àná. Gistlover, Shepeteri, you don't want to know how many people tó ń bọ́ra sí òhò nítorí òkú Mohbad. You don't want to know. Sórí ìgbà tí Mohbad wà láyé, Mohbad ò ní èèyàn. Sórí ìgbà tí Mohbad kú tán, ọ̀run dìde fún Mohbad. Torí pé Mohbad ní ẹgbẹ́. O ti ṣẹ̀sìn. Òkú Mohbad ló ṣì ń fi ẹ́ ṣe. O ti ṣẹ̀sìn. Ó dijọ́ tí ọmọ yẹn bá wọ ilẹ̀ padà. Shepeteri, ṣé o mọ̀ pé torí pé donation, torí pé o fẹ́ gba donations, torí wípé ikú ọmọ yẹn, ìbẹ̀rẹ̀ ikú Mohbad, ẹ jẹ́ ká sọ pé Angel, ìbẹ̀rẹ̀ ikú Angel, òpin ikú Angel, tẹ́ni abiyamọ bá sọ fún wa wípé àwọn ò mọ̀ bí ọmọ yẹn ṣe kú,
how come tó ṣe gbé ẹnu ìṣó jáde láti so many years ago tí gbogbo Nàìjíríà ò mọ̀? Ìwọ tó lè gbé ẹnu ìṣó jáde tó lè máa ṣiṣẹ́ fún ẹnu ìṣó lábẹ́lẹ̀ láti fún wọn ní secret code ilé mi, láti máa gbé wọn wọlé, láti lọ ṣe meeting pé kí wọ́n pa mí. Èló ló san fún àwọn tó wà pẹ̀lú Angel ní ọjọ́ kẹyìn, ọjọ́ tó máa kúrò láyé? Àwọn wo lọ̀rẹ́ ọmọ yẹn tó ń bẹ ṣiṣẹ́ pọ̀? If tó bá lè lọ gbé ẹnu ìṣó wá fi destroy ọ̀tá mi.